ṣèdájọ́ ayé. Sátánì kọjọgbọ́n kọjọgbọ́n kẹ́ra. Sátánì kọjọgbọ́n kọjọgbọ́n dára. Torí Jésù wá bọ̀ láti wá ṣèdájọ́ ayé. ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mẹ́rin adúpẹ́ àyìn agbé ọ̀gá nítorí tó ṣe tánú ẹ̀dúró láéláé bàbá gbọ́ ọpẹ́ wa a ó máa yàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àjẹjọ́ ti wákàtí ọ̀wọ̀ yìí ọba tí òjá dòkú ọba tí òjò rí fún wa bí ìkà tí ọ̀tá ṣe fẹ́ ọba tó fún wa ní ìmọ́lẹ̀ ọjọ́ ìní tó ní kárí ní àti àlàáfíà a gbé ọlọ́run ga nínú ayé wa olúwa kó gba ọpẹ́ wa jésù olúwa wa àmín àmín lórúkọ jésù kristi wo ìjẹjọ là ń dágbére pé ní ìjọ mẹ́jọ ẹ jẹ́ ká tún pàdé lórí ohùn olúwa láti ilé ìjọsìn wa ìjọ ṣẹ́gun tèmi ilẹ̀ àánú láti ẹnu ìyá àdúrà Eriabanise JP pé ẹ jẹ́ ká pàdé ní ìjọ mẹ́jọ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a gbé ọlọ́run ga nítorí tó ṣeun àánú ẹ̀ dúró láéláé ó fún wa ní oore ọ̀fẹ́ náà láti wà ní ibi ní èní ó dẹ̀ fún ẹ̀yin náà ní oore ọ̀fẹ́ láti lè máa wò mí láti lè máa gbọ́ mi a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohùn olúwa ní ètò wá láti lé iṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú nàìjíríà níbí wọ́n ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK lórúkọ jésù àwọn onígbèrè tìjú mo ní fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì bóyá ẹ fẹ́ bá ìyá àdúrà Eriabanise JP ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí tẹlifóònù nọ́mbà náà rèé 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí tẹlifóònù nọ́mbà ìyá àdúrà Eriabanise JP 070 57 84 23 11 ohùn olúwa náà rèé lẹ́ẹ̀kan sí láti ilé ìjọsìn wa ìjọ ṣẹ́gun tèmi ilẹ̀ àánú nílùú nàìjíríà níbí ní orúkọ jésù àti èmi àti ẹ̀yin olúwa yóò ṣe wá lẹ́ni ilé ológo jésù olúwa wa àmín àmín lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ gbogbo ìgbìmọ̀ àti àwọn atọ́kùn àti àwọn tí ọlọ́run gbé iléeṣẹ́ ìbílẹ̀ rédíò lé lọ́wọ́ tí wọ́n ní kí ohun olúwa kó máa tẹ̀síwájú mọ́mì dáàdì lórúkọ jésù ilé ayé tí náà yóò máa tẹ̀síwájú àti àwọn ìgbìmọ̀ tí wọ́n fẹ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò náà
lórúkọ Jésù ẹ̀yin náà ò ní gbèrè tìjú bí ẹ ṣe ń bá wa rìn lórí àwọn ètò wa ní iléeṣẹ́ Ìbílẹ̀ rédíò ní orúkọ Jésù ohun tó yẹ ń yáyé Olúwa yóò ṣe fún ẹ̀yin náà Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù Kristi. Kí ló tí mo mú wá fún wa ní ọ̀sán yìí tí èmi àti yóò jọ ṣàṣàrò rẹ̀ nínú bíbélì wa ṣé àti gbé bíbélì wa. Mo sọ fún pé tá bá ti fẹ́ mọ̀ gbọ́ ohùn Olúwa bí èyí tó máa wá ní ìjọ́ mẹ́jọ mẹ́jọ ká jẹ́ kí bíbélì wa kó máa wà ní ìtòsí ní ẹ̀gbẹ́ wa torí inú bíbélì náà láti mú ọ̀rọ̀ Ọlọ́run jáde èyí tèmi àti yóò jọ yiri wò á dẹ̀ tó fi ọ̀rọ̀ yẹn á fi gbàdúrà fún ayé wa á gbàdúrà fún ìrìn àjò ayé wa nínú ètò tí a bá gbọ́ àti ọ̀rọ̀ tí a bá sọ. Kí ni ohun tí mo fẹ́ sọ fún wa ní ọ̀sán yìí? Ipò àti agbára ipò agbára ipò agbára ṣé mo máa lò ó lé àwọn ìlú kọ̀ọ̀kan lórí lọ́wọ́lọ́wọ́ báyìí? Ṣé àwọn tó wà ní ipò àti àwọn tó wà ní agbára ní ìdílé tí a wà yẹn ṣé wọ́n máa lo ipò àti agbára wọn lé wa lórí? Ipò agbára ṣé òbí ọmọ lò lórí àwọn ọmọ ẹ̀? Ipò agbára ṣé ọmọ ò máa lò ó lórí àwọn òbí ẹ̀? Wípé kíní wà ní ìkáwọ́ mi mi ò ní ṣe fún àwọn òbí mi. Ṣé àwọn olórí ò máa lò ó lé àwọn ọmọ ẹ̀yìn ẹ̀? Ṣé ọ̀gá ò máa lo ipò agbára lórí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ tó wá kọ́ṣẹ́ ní abẹ́ rẹ̀? Ipò agbára wà ní tòótọ́ ṣùgbọ́n tó yẹ ká ṣe ipò agbára tí a wà tó wà lọ́wọ́ wa ní àkókò yìí lọ́wọ́. Màmá bàbá mo sọ fún yín pé ipò agbára tó wà lọ́wọ́ yín yẹn lọ́wọ́lọ́wọ́ yìí àti ipò tẹ́ ẹ wà lọ́wọ́lọ́wọ́ yẹn tẹ́ ẹ rò pé ipò yìí ẹ̀yin nìkan lẹ ní, àbí ipò tí ẹ wà lọ́wọ́lọ́wọ́ ní àkókò yìí ẹ rò pé ipò yẹn kò sí ẹlòmíràn tó wà ní ipò tó tún sáwájú yín. Mọ́mì dádì mi àárín lẹ wà, àárín lẹ wà nítorí ipò tí ẹ̀yin wà yẹn tẹ́ rò pé ipò ó ti tán àárín lẹ wà. Àwọn tó wà ní iwájú jù yín lọ ń bẹ, àwọn tó sì wà ní ẹ̀yìn yín ó wà, àwọn tó wà lẹ́yìn yín ní tòótọ́ wọ́n ń lé ipò agbára tẹ́ ẹ wà, ipò tí ẹ wà lọ́wọ́lọ́wọ́ yẹn, ipò agbára tó wà ní ọwọ́ yín yẹn wọ́n ń lé ipò agbára yẹn pé káwọn náà ní ipò yẹn. Ṣé ẹ mọ̀ wípé ẹ̀yin gan tún ń lé ipò agbára míì níwájú? Ẹ̀yin gan tún wo ipò agbára tẹ́ ẹ wà lọ́wọ́lọ́wọ́ yìí pé ẹ tún fẹ́ sún síwájú jù bẹ́ẹ̀ lọ. Ipò tó wà lọ́wọ́ yín lọ́wọ́lọ́wọ́ yẹn ẹ̀yin wò ó pé òpin ipò ni, àárín lẹ wà. Dádì àárín ni ẹ wà pẹ̀lú ipò yẹn. Mọ́mì ipò yẹn gangan àárín lẹ wà. Àwọn tó wà níwájú yín tún jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin náà mọ̀ pé àwọn kan wà níwájú yín, ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Ẹ̀yin náà mọ̀ pé àwọn kan wà níwájú yín tí ẹ mọ̀ tó tún ju ẹ̀yin lọ. Ẹ̀yin gá tún bẹ̀bẹ̀ ẹ̀ ń bèrè fún ipò agbára míì tí ó tún sún ju ipò tí ẹ wà ní lọ. Ipò agbára tí mo wá ń wí yìí ṣé afúnni ní ipò àbí afúnni ní agbára láti lè fi ranni lọ́wọ́ ni, tàbí afúnni ní ipò àti agbára láti lè rẹ èèyàn sílẹ̀, àbí afúnni ní ipò àti agbára láti lè fi fọ ọmọnìkejì wa sókè? Ipò agbára ṣé ipò agbára tí a fún yín lọ́wọ́lọ́wọ́ tí ẹ wà lọ́wọ́lọ́wọ́ yìí, dádì báwo lẹ ṣe ń lò ó? Mo béèrè ní. Mọ́mì mi ipò agbára tí a fún yín lọ́wọ́lọ́wọ́ yìí báwo lẹ ṣe ń lò ó? Ṣé à ń lò ní ọ̀nà tí Ọlọ́run fẹ́ ni àbí à ń lò ní ọ̀nà tí Ọlọ́run ò fẹ́? Ṣé ipò ọlá tí ó wà ní ọwọ́ wa yẹn ṣé à ń lò ní ọ̀nà tí Ọlọ́run fẹ́ ni àbá à ń lò ní ọ̀nà tí Ọlọ́run ò fẹ́?
ṣé à ń lo ipò tó wà lọ́wọ́ wa nísinsìnyí láti fi lè pọ́n ènìyàn lójú ni àbí láti lè fi ran ènìyàn lọ́wọ́? Òótọ́ ni ipò agbára tó wà lọ́wọ́ wa ó lè fi ran ẹnìkan lọ́wọ́ kó sì tún fa wàhálà wọnú ayé fún ènìyàn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ torí ẹ̀ gbọ́dọ̀ dáwọ́ dúró láti lè lo ipò agbára tó wà lọ́wọ́ wa yẹn láti fi lè ran ènìyàn lọ́wọ́. Àárín lẹwà mọ́mì, dádì mi, àárín lẹwà fún ipò agbára tó wà lọ́wọ́ yín yẹn. Àwọn kan wà ní iwájú yín, ètò yìí gan mọ̀ pé ẹ̀yin sáré kẹ́ ẹ lè bá wọn ni. Àwọn tó wà lẹ́yìn yín tòótọ́ wọ́n sáré kí wọ́n lè bá yín ní ipò agbára àti ipò tí ẹ wà yìí lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n ẹlòmíràn ń lo ipò tí ó wà lọ́wọ́ rẹ̀ àti agbára tó wà ní ọwọ́ rẹ̀ láti lè ṣe kíni, láti fi lè han ẹlòmíràn léèmọ̀. Ẹ pé ògidì Yorùbá ni mo sọ ti pọ̀ jù. Ẹlòmíràn ń lo ipò agbára ètò wà ní ọwọ́ rẹ̀ láti lè ṣe kíni, láti lè fi ìyà jẹ ènìyàn. A máa sọ pé mi ni mo tó báyìí, ipò agbára tó wà ní ọwọ́ mi bó ṣe lè wù mí mo ṣe lè lò ó. Mọ́mì dáàdì fún ìgbà díẹ̀ ni, fún ìgbà díẹ̀ ni, torí a ó tún mú ẹlòmíràn tún wá sínú ipò yẹn tí ìwọ náà yóò rí pé ìyẹn pé àsìkò tí mo wà níbẹ̀ yẹn ni pé mi ì ṣe dáadáa ṣá, ẹni wọ́n wá mú dé lẹ́yìn mi ló mọ̀ ń ṣe dáadáa yìí, kò dẹ̀ ní ṣe mọ́ láti lè sọ pé ẹ̀dá náà ẹ jẹ́ kí n lọ ṣàtúnṣe, ẹ jẹ́ kí n tún bọ́ sí ipò yẹn, ẹ jẹ́ kí n tún ṣe. Ká tiẹ̀ tún wò nígbà yẹn, ká tún wò ní ọ̀nà mìíràn. Mọ́mì dádì, ọdún 7 sí ìsinyìí ipò tí a wà kọ́ nìyí. A lè wà ní òpépé ní ìgbà náà ní ọdún 7 sẹ́yìn tí mo sọ yìí. Ẹ jẹ́ á fi ọjọ́ orí ọdún 7 yẹn wá já wò láti ìgbà náà sísìnyí. Ǹjẹ́ bá a ṣe lè jálàmbá ní ìgbà náà, ẹ pé kí ni mo tún sọ Yorùbá yẹn tó pọ̀ jù, ǹjẹ́ bá a ṣe lè sáré ní ìgbà náà síbẹ̀ la ṣe lè sáré ní ìsinsìnyí? Ṣé gbogbo iṣẹ́ wàhálà tá a lè ṣe ní ọdún 7 sẹ́yìn yẹn ṣé ńlá lè ṣe ní ìgbà yìí mọ́? Ṣùgbọ́n nípasẹ̀ ipò agbára tá a ní lọ́wọ́ ní ìgbà náà, àwọn tó kù, àwọn tá a rí àtàwọn tá a ṣe fún ní ìgbà náà ló kù tí yóò máa ṣe fún wa, torí àwọn gan ò lè sáré tó bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n ẹlòmíràn kì í rò ó bẹ́ẹ̀. Ẹlòmíràn yóò tiẹ̀ wà ní ipò agbára láti lè jẹ́ pé ìkáwọ́ mi ni kíní yìí wà, ó ṣe lè wù mí máa ṣe ènìyàn. Fún ìgbà díẹ̀ ni ipò agbára, fún ìgbà díẹ̀ ni ipò tá a wà lónìí, fún ìgbà díẹ̀ ni a lè má wà níbẹ̀ lọ́la. Ipò agbára tá a wà lónìí, orókùn wa ó lè má fún wa ní oore ọ̀fẹ́ àti lè ṣe bẹ́ẹ̀ mọ́ ní ìgbà mìíràn. Ẹ jẹ́ ká tiẹ̀ wọnú Bíbélì ẹni tó ní ipò àti agbára ṣùgbọ́n ó tó lò ó lórí ọmọnìkejì rẹ̀ débi wípé kí ni ó sì jẹ́ kí ẹ̀mí rẹ̀ kó bọ́. Ṣùgbọ́n bí òun ò tiẹ̀ fẹ́ rò bẹ́ẹ̀ pé kó ẹ̀mí rẹ̀ kó bọ́, ìyàwó rẹ̀ tí ṣe Jésíbélì ràn lọ́wọ́ láti lè jẹ́ kí ẹ̀mí ìránṣẹ́ yẹn kó bọ́. Ẹ já lọ òwe 1 King 21, ìwé àwọn ọba ìkíní. Ẹ já lọ wo ogún rẹ̀ ó lé ẹyọ kan. Ọ̀rọ̀ tó wà nínú ọ̀rọ̀ yìí nínú ìwé mímọ́ yìí, ọ̀rọ̀ Nábótì àti ọgbà àjàrà tí bàbá rẹ̀ gbé fún ni. Ó jogún ọgbà àjàrà tó dára lọ́wọ́ bàbá rẹ̀, ṣùgbọ́n ọgbà àjàrà ṣe kíni, ó wà ní ìtòsí ilé ọba, ó wà ní ìtòsí ilé ọba Áhábù. Ó ní tiẹ̀ o, ọba ní tiẹ̀ o, ó ní ọgbà àjàrà tó jẹ́ pé àìmọye ẹranko ló ń dà síbẹ̀ tó ń pa á jẹ bó ṣe wù ú. Ṣùgbọ́n ẹnìkan tó tún ní oró kan tó jẹ́ pé ohun tó jogún bá ní ogún tiẹ̀ gangan ló tún wá wù ú.
láti lè sọ pé kí ni kó fún òun kó fi ṣe ọgbà àjàrà ewébẹ̀ ṣó nìkan ló fẹ́ máa jẹ ewébẹ̀ nìní. tí a bá pè nǹkan ní ọgbà á jẹ́ ohun tó tóbi ó nítorí pé ó súnmọ́ ìtòsí ilé òun ẹ gbọ́ ṣé ọ̀rọ̀ nìyẹn. ṣùgbọ́n ó lo ipò agbára yìí nítorí pé ó jẹ́ ọba ó lo ipò agbára yìí ó lò lé ìránṣẹ́ yẹn lórí kó lè bá àjogún rẹ̀. ipò agbára ó lò ó lé lórí ó hùwà ète ìyá obìnrin rẹ̀ Jésíbélì gbé oúnjẹ fún nítòótọ́ ó forí ti òkúta ó bẹ̀rẹ̀ sí ronú ìyàwó rẹ̀ kì í dẹ̀ fẹ́ rí ìbínú tàbí ìròbínú jẹ́ ní ọkàn rẹ̀ òun mọ̀ pé òun lè máa mú ìtùnú bá ọkọ rẹ̀ kò ro ti ọmọ nìkejì láti mú ìtùnú bá a. ó kó àràyé ó sọ fún ìyàwó rẹ̀ nítòótọ́ ìyàwó rẹ̀ ní fi ọkàn rẹ̀ balẹ̀ màá gbà á fún ọ láì ṣe ọgbà àjàrà lé bàbá ìyàwó gan tí ṣe Jésíbélì. ó fi ọkàn ọkọ rẹ̀ balẹ̀ ó ti mọ̀ pé yóò fi ète obìnrin ṣe é láti lè ṣe kíni láti lè gbà fún un nítòótọ́. ṣó wá lẹ́tọ̀ọ́ ó lo ipò ó lo agbára lé lórí. wọ́n ní wọ́n fi èèyàn búburú wọ́n fi èèyàn méjì búburú tì í kí wọ́n wá kọ ìwé pa á kí wọ́n fi èdìdì ọba dè é lẹ́nu kí wọ́n bá lè sọ lókùúta pa. ìkan nìyẹn o a ó fi gba àdúrà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a rí ìmíràn náà nínú ìwé náà tá a tún fẹ́ sọ ọ̀rọ̀ nípa rẹ̀. mo fẹ́ sọ yẹn náà ká lè bá àfi méjèèjì gba àdúrà ni. ọ̀rọ̀ Jósẹ́fù àbí ọ̀rọ̀ Dáfídì bó ṣe ṣe kí ni bó ṣe gba ọgbà àjàrà ẹlòmíràn fún nítorí pé kí ni àwọn náà tún fẹ́ gbọ́ ọgbà àjàrà lọ́wọ́ ẹlòmíràn ṣùgbọ́n Dáfídì ò fi ṣe. ìwọ jẹ́ ọlọ́rọ̀ o sì fẹ́ tún gbọ́ ọgbà àjàrà ẹlòmíràn mọ́ tiẹ̀. ìlọ́po ni Dáfídì fi san ọgbà àjàrà ni. a ó rí èyí náà nínú ìwé second Samuel 12 1-8 ni ọ̀rọ̀ yìí wà. bí ìyẹn náà ṣe ṣe kí ni òun náà lo ipò ọba tiẹ̀ láti ṣe kí ni láti lè gbẹ̀tọ́ ẹni ọlọ́rọ̀ tí ọlọ́rọ̀ gbé ẹsẹ̀ lé ó gbẹ́sẹ̀ lé ọrọ̀ tálákà ẹnìkan nìyẹn. Dáfídì gba ọgbà àjàrà yẹn tí ọlọ́rọ̀ gbẹ́sẹ̀ lé tó gbà lọ́wọ́ tálákà ṣe bí ènìyàn kan nìyẹn ó gba ọgbà àjàrà yẹn lé tálákà yẹn lọ́wọ́ ó gbà kó lọ́wọ́ ọlọ́rọ̀ ó fi lé ní ìlọ́po. ẹ jẹ́ á sọ fún ọlọ́run ẹ jẹ́ á fi méjèèjì gba àdúrà ní ọ̀sán yìí. ẹ̀mí mọ́ ọlọ́run májẹ̀mú gbà mí ọba májẹ̀mú gbà mí ọba àwọn ọba gbà mí gbogbo ipò tí àwọn ènìyàn èmi ò mọ ènìyàn tó ń lo ipò lé yín lórí mọ́ mi torí ohun tó ń bá ṣe lé ọ̀rọ̀ ayé yẹn òun ṣe àṣegbé ni. ẹ jẹ́ á fi sọ fún ọlọ́run gbogbo ẹni tó ń lo ipò ọwọ́ idà rẹ̀ lé mi lórí torí tó ń bá ṣe àṣegbé ni tó ní agbára tó ń bẹ lọ́wọ́ òun yìí láti fi ìfìyà jẹ ayé yẹn ni. ẹ sọ fún ọlọ́run má jẹ̀mú mo fẹ́ kó rọ̀jò iná lé lórí lọ́sàn-án yìí gbogbo tó fi ń ṣagbára lórí ọ̀rọ̀ ayé mi yẹn tó ń lo ipò agbára láti lè fi ba ayé mi jẹ́ tó ń lo ipò agbára láti lè fi fa ayé mi sẹ́yìn ẹ̀mí ọba tó pọ̀ ní pé ó yára òjò náà lé lórí ẹgbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ọlọ́run má jẹ̀mú gbogbo ẹnikẹ́ni tààtàrà obìnrin èyí tó ń lo ipò àti agbára lé ayé yín lórí òjò àṣegbé ni kò mọ̀ pé àṣegbé kan kò sí àṣepamọ́ ló wà níbẹ̀ ọlọ́run má jẹ̀mú gbogbo tó fi ń lo ipò agbára lé mi lórí ọ̀rọ̀ bí iṣẹ́ yín yẹn ó ń lo ipò agbára lé yín lórí ọ̀rọ̀ ẹbí ó ń lo ipò agbára lé yín lórí
lórí pé òun ló mú yín wọ ìlú púpọ̀ òun yóò fi ìrìn àjò ayé òun ṣàṣẹ ní pé àníṣẹ́ kò ní lè rí ìwé onílùú gbà yóò máa dèrò ẹ̀yìn lórí pé ń gbàgbé ọmọ onílùú ni ipò agbára tó ń lò léyìn lórí yẹn ẹ pé kọ́lọ́run kó jó gbèrè tuntun kọ́lọ́run kó yẹ̀yẹ́ pẹ̀lú agbára rẹ̀ ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú o ipò agbára tí lágbájá ń lò léyìn lórí yẹn ẹ̀yin ni ẹ dárúkọ rẹ̀ èyí tó ń lò léyìn lórí láti lè máa fi ba ìrìn àjò ayé yín jẹ́ tó lẹ̀ ní rọ́nà lọ wípé ìwé ọmọ onílùú tó yẹ kẹ́ ẹ gbà tó fi ń fa ìrìn àjò ayé yín sẹ́yìn Ọlọ́run má jẹ̀mú ya iyẹpẹrẹ rẹ̀ ní ọ̀sán yìí bàbá ó yá jó gbèrè tìjú ipò agbára tó lò léyìn lórí ọ̀rọ̀ iléeṣẹ́ yín yẹn lónìí ní orúkọ Jésù Olúwa yẹ̀yẹ́ Ọlọ́run má jẹ̀mú yá kó yẹ̀yẹ́ rẹ̀ jó gbèrè tìjú lórí ọ̀rọ̀ dé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ wo èyàn ẹlẹgbẹ́ máa wò ó tí ẹ bá ń gbọ́ kò ṣe dúró wò ọ̀rọ̀ ayé tá a wà yìí ni tí èèyàn bá tètè gba àdúrà wọ́n fi ẹ̀mí agbára tí wọ́n ní wọ́n á fẹ́ fi ba ayé ènìyàn jẹ́ ẹ wo ìránṣẹ́ yìí wọ́n ní wọ́n mú lọ wọ́n fi èèyàn búburú tì lọ́tún àti òsì kí wọ́n bá lè sọ́ lókùúta pa ọ̀tá máa ń wá ìfàsẹ́yìn bá ìrìn àjò ayé èèyàn ni láti lè jẹ́ kéèyàn kú sínú ìṣòro ẹjẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa dá ayé mi gbà lọ́wọ́ Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ tó ń lo egbò agbára lé mi lórí láti jẹ́ pé kíni ìnírọ́nà lọ́dẹ bí pé ẹ̀mí mi yóò pín lórí ogun yìí ni ogun yìí kì í ṣe ti yín ogun Ọlọ́run alààyè ni ẹ sọ fọ́lọ́run bẹ́ẹ̀ ogun tí wọ́n fi ń jà ayé yín yìí ẹ pé kì í ṣe ti yín ẹ pé ogun Ọlọ́run alààyè ni gbogbo ẹ tó ń lépa ayé mi fún ibi tó lóun yóò fi ogun wàhálà borí ayé mi tàbí wọn ò ní rọ́nà lọ tàbí fífi pín ẹ̀mí ayé mi lónìí Olúwa jọ̀ọ́ gbèrè tìjú ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú gbogbo ẹnikẹ́ni ọkàn tààtàrà obìnrin bí tó ń lépa ayé yín fún ìdààmú tó ń lo agbára lé lórí wúkọ́ tó ń bá ṣe sórí ọ̀rọ̀ ayé yín àṣegbé ni lórúkọ Jésù Olúwa yóò jẹ́ níyà lọ́sàn yìí ọba àwọn ọba mo ní yóò jẹ́ níyà lọ́sàn yìí gbogbo tó fi ṣagbára lé yín lórí yẹn tó ń lo ipò àti agbára lé yín lórí ibi iṣẹ́ yín yẹn tó lóun ni òun ló ń sa látọ̀nà yín débẹ̀ òun náà ló wọ́n sì jẹ́ wọn lé yín kúrò òun ló ń sa látọ̀nà rẹ̀ débẹ̀ tí wọ́n fi gbà síbi iṣẹ́ òun lòun ò kó bá lónìí ní orúkọ Jésù yóò gbèrè ìtìjú gbogbo ipò agbára tó ń lò lé yín lórí ẹ̀ ní orúkọ Jésù yóò gbèrè ìtìjú lórí ayé yín mọ́mì bẹ́ẹ̀ ni ó rí dáàdì bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ sọ fọ́lọ́run Ọlọ́run má gbà fún èṣù àti Sátánì láti lè pin ẹ̀mí mi tí wọ́n ní láti lè pin ẹ̀mí èèyàn mọ́mì tí ìkà ní láti lè lépa ẹ̀mí èèyàn ṣùgbọ́n àwọn aláṣọ fọ́lọ́run Ọlọ́run má gbà fún Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ láti lè lépa ẹ̀mí yín láti lè fẹ̀mí yín ṣòfò dànù a sọ fọ́lọ́run Olúwa gbà mí má jẹ́ kí Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ kó lépa ẹ̀mí mi láti lè fẹ̀mí mi ṣòfò dànù ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú má gbà fún Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ láti lè lépa ẹ̀mí yín láti lè fẹ̀mí yín ṣòfò láti lè ba ẹ̀mí yín jẹ́ láti lè lo ipò agbára rẹ̀ tó níhun kódà agbára ẹ̀mí òkùnkùn tó ń lò tó fi mọ́nítọ̀ rìn àjò ayé yín ní orúkọ Olúwa kó bu ìfọ́jú lù ú agbára ẹ̀mí òkùnkùn tó ń lò láti lè máa rí ìwádìí ayé yín láti lè mọ́nítọ̀ ayé yín ní orúkọ Jésù Olúwa kó bu ìfọ́jú lù ú mọ́mì dáàdì ní orúkọ Jésù Olúwa yóò jọ gbèrè tìjú agbára kágbára tó ń lò léyìn lórí yẹn ní orúkọ Jésù mo ní yóò gbèrè tìjú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ̀yà awùjáwọ̀ Dáfídì ṣe bí agbára kan lòun lò yẹn ipò tó wà ó lò láti fi lè ṣe ohun tí ó jẹ́ pé ohun tí tálákà gbé ohun tó jẹ́ ogún tálákà tí ọlọ́rọ̀ gbé ẹsẹ̀ lé ó lẹ́tọ̀ọ́ láti lè ṣe kí láti lè gbé ẹsẹ̀ ọlọ́rọ̀ nì kúrò lórí ọ̀rọ̀ tálákà nì ó tún dọ́bù rẹ̀ inú 2 Samuel ló wà ẹ jẹ́ wo 2 Samuel 12 1-8 rẹ̀ ẹ jẹ́ sọ fọlọ́run Olúwa ẹ wò ẹ bá máa ṣoore fún àwọn ènìyàn kó máa fi ibi sú yín ẹ má dáwọ́ oore tí ń dúró torí pé kí ni àwọn ọmọ yín gbà á mọ́mì àwọn ọmọ yín gbà á
ẹ jẹ́ kí ẹlẹ́nu wọn kó máa rẹ́nu wọn níṣẹ́, ẹ jẹ́ kí wọ́n máa sọ tó wù wọ́n, ṣùgbọ́n ìyẹn máa lọ ní ọ̀nà tí Ọlọ́run pè yín sí yẹn. Oore tí Ọlọ́run ní kẹ́yìn máa ṣe yẹn máa ṣe yẹn, fi wọ́n sílẹ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn. Ó ní iṣẹ́ ọwọ́ wọn ni yóò máa tọ̀ wọ́n lẹ́yìn, ó ní ọ̀rọ̀ ẹnu wọn ni yóò máa tọ̀ ìrìn àjò ayé wọn lẹ́yìn. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, Olúwa kọ́ èmi náà mọ̀ ṣe láti lè ṣoore, láti lè fa ènìyàn lọ́wọ́ sókè, láti lè ran ènìyàn lọ́wọ́. Olúwa Ọlọ́run alágbára ó yá ṣe ìyanu nínú ayé mi, débẹ̀ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Ọlọ́run májẹ̀mú, Olúwa kọ́ èmi náà mọ̀ ṣe láti lè ṣoore, láti lè ṣàánú. Bó o tiẹ̀ ṣoore tó o ṣàánú ṣùgbọ́n tó ń fi bí sú ọ, tí wọ́n ń péjọ tí wọ́n sọ̀rọ̀ ẹ lẹ́yìn, ìwọ má dá wọn lóhùn. Ó ti ní ìwà wọn àti ọ̀rọ̀ ẹnu wọn láwọn fi dá wọn lẹ́jọ́. Ó ti ní ọ̀rọ̀ ẹnu àti ìṣesí wọn láfi bèrè lórí ìrìn àjò ayé wọn. Ìwọ má dúró rárá, má wojú wọn rárá, ṣe tiẹ̀ fún Ọlọ́run. Ọlọ́run tó ṣe tiẹ̀ ń bẹ láàyè, kò torí ẹ̀ ní dáwọ́ àánú dúró lórí ẹ. Ẹ já sọ fọ́lọ́run, ẹ mú ọba tó pọ̀ nípa àti agbára. Olúwa ràn mí lọ́wọ́ bí mo ṣe ń ṣoore fún àwọn ènìyàn. Ọlọ́run jẹ́ kí n lè máa ṣe. Ẹ̀rí oore ńlá ni Dáfídì ṣe fún tálákà yìí. Oore ńlá ló ṣe fún tálákà yìí, bí ọlọ́rọ̀ tiẹ̀ fẹ́ gbé ẹsẹ̀ lé ogún rẹ̀, tó fẹ́ gbẹ́sẹ̀ lé ọrọ̀ rẹ̀, ṣùgbọ́n ó dé àgbà, ó tún fi ìlọ́po kún. Ọlọ́run ràn mí lọ́wọ́ débẹ̀. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, torí bí Ọlọ́run bá ti gbé agbára kúrò lọ́wọ́ àwọn ọ̀tá tí ń lo agbára lé yín lórí, mọ́mì dáàdì, yóò ràn yín lọ́wọ́ tààrà, ṣùgbọ́n yín náà gbọ́dọ̀ ran ẹnìkan lọ́wọ́. Ẹ gbọ́dọ̀ ran ènìyàn kan lọ́wọ́. Ọlọ́run ràn mí lọ́wọ́, Olúwa fún mi ní agbára tí n fi lè ṣàánú. Olúwa rọ̀ mí ní ọrọ̀ rẹ̀ tí n fi lè ràn ènìyàn lọ́wọ́. Yá rọ̀ mí ní ọrọ̀ rẹ̀, gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Ọlọ́run májẹ̀mú, Olúwa kó ràn yín ní ọrọ̀ rẹ̀, ọrọ̀ tí Ọlọ́run yóò rọ̀ yín, ètò inú ọjà àjẹ́ àti àjẹsẹ́kù, ètí àwọn ọmọ yín náà yóò jẹ níbẹ̀, ní orúkọ Jésù Kristi. Olúwa kó rọ̀ yín ní ọrọ̀ rẹ̀, bàbá kó rọ̀ yín ní ọrọ̀ rẹ̀, ọmọ kó rọ̀ yín ní ọrọ̀ rẹ̀, ẹ̀mọ́ kó rọ̀ yín ní ọrọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni rè Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹyẹ ẹja tún sọ fún Ọlọ́run, ẹ̀rí tí ó bá jẹ́ wípé obìnrin nì Jésélì tó wùwù ète, a rí ẹlòmíràn tó jẹ́ pé obìnrin ní kọ̀ǹtró ayé rẹ̀ náà. Obìnrin àjòjì ló ń kọ̀ǹtró ayé rẹ̀ láti lè máa kọlu ohun tí ò yẹ kó kọlù, láti lè máa ṣe ohun tí ò yẹ kó ṣe. Bí Jésíbẹ́lì tiẹ̀ ṣe kó sínú Áhábù tó náà sì gbà bẹ́ẹ̀ láti lè ṣe kíni, láti lè gbọ́ ọ̀rọ̀ ẹnu ìyàwó ẹ̀. Mo mọ̀ wípé gbà tí wọ́n bá ṣe tí ọmọkùnrin bá kú tán sòkò pátán, á pín ẹ̀jẹ̀ rẹ̀ lé wọn lórí ni. Ẹ̀yin náà wá wo ìran yẹn bó ṣe máa wá rí. Á pín ẹ̀jẹ̀ rẹ̀ lé orí òun àti ọkọ ètò rojọ́ ìkà fún ìyàwó rẹ̀. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, Ọlọ́run gbà mí lọ́wọ́ ènìyàn bí ènìyàn kà, gbogbo ènìyàn bí ènìyàn kà tó wà ní ìtòsí mi, tó wà ní ìhà mi. Olúwa ṣí wọn nípò, ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Ènìyàn bí ènìyàn kà tó wà ní ìhà mi, tó wà ní ìtòsí mi, Ọlọ́run bá mi ṣí wọn nídìí. Bàbá ó yá ṣí wọn nídìí. Ọba tó pà nípa àtẹ́gbọ́n yá ṣí wọn nídìí, ó yá gbàgbára lọ́wọ́ wọn. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Torí tí Áhábù náà bá gbà ní fún ìyàwó rẹ̀ láti ṣe ibi yẹn, ó ṣeéṣe kí wọ́n má pa Nábótì nítorí ogún rẹ̀. Àìmọye ẹlòmíràn náà ló fẹ́ máa hàyàn lémọ̀ nítorí ogún ẹ̀. Àìmọye ẹlòmíràn náà ló máa fẹ́ pààyàn nítorí ogún rẹ̀. Ogún ológun ni wọ́n dúró tìrì láti jẹ́ pé kíni kí wọ́n bàjẹ́. Ẹ wo bí ọ̀rọ̀ inú ayé ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, àti ìlú dé ìlú ni, àti orílẹ̀-èdè dé orílẹ̀-èdè ni. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, ẹ wo ohun tó ń rìn lọ́wọ́lọ́wọ́ nísìnyí, nítorí ohun tí kìí ṣe tèèyàn. Wọ́n dẹ̀ ń pa ènìyàn nítorí rẹ̀. Wọ́n á bá ènìyàn nínú oko rẹ̀ tó ṣe wàhálà tó kù díẹ̀ kó máa wà nǹkan rẹ̀, wọ́n á dẹ̀ pa nítorí ogún rẹ̀, nítorí làálàá àti ìfòró tó fi ṣe oko, nítorí gbogbo ọrọ̀ rẹ̀ tó kó jọ. Ẹlòmíràn yóò gba ọmọ ọ̀dọ̀ náà ni ó tún ṣekú pa láti lè kó dúkìá rẹ̀ sá lọ. Wọ́n rí nítòótọ́ wọn mú, ṣùgbọ́n ẹ̀mí tó ti wá bọ́ ńkọ́.
ẹlòmíràn wọ́n fi ogún hàn pé wá wò ó àwọn fẹ́ tà á. mo gbọ́ ìkànnì ní ẹjọ́ mélòó débi pé bàbá ìfúnra rẹ̀ ó wá láti ilé òyìnbó ni láti sọ pé òun fẹ́ ta dúkìá òun, wọ́n sì mú wọ́n sì lọ pàdánù nítorí dúkìá rẹ̀ wípé àwọn làwọn wà san bí 11 million, ọwọ́ wo ló fẹ́ fi gbà á. ẹ̀yin ẹ wò ó bí inú ayé ṣe wà nìyẹn, tí wọ́n ń lo ipò àti agbára tó wà ní ìkáwọ́ wọn láti lè fi ṣe kí, láti lè pa ènìyàn, láti lè ba ayé ènìyàn jẹ́, láti lè han ayé ènìyàn léèmọ̀. ẹ já sọ fọ́lọ́run, Ọlọ́run gbà mí, má má gbà fún Sátánì àtàwọn ọmọ ogun ẹ. gbogbo ẹrú ikú tó ń kó rẹ̀ kiri yìí, Ọlọ́run já ayé mi gbà lọ́wọ́ ẹrú ikú èyí tó ń kó rẹ̀ kiri, má jẹ́ wọ́n ráyè nú ayé mi, má fẹ̀mí mi lé wọn lọ́wọ́. ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. gbogbo ẹrú ikú, gbogbo ènìyàn Sátánì tó ń kóra wọn kiri, Ọlọ́run gbà mí o, má fẹ̀mí mi lé wọn lọ́wọ́ lórúkọ Jésù. Olúwa ò ní fẹ̀mí yín lé wọn lọ́wọ́, Ọlọ́run má jẹ̀mú kò ní fi ẹ̀mí yín lé wọn lọ́wọ́. bẹ́ẹ̀ ni yóò rí, Jésù Olúwa wa. àmín, àmín, àmín lórúkọ Jésù. àbí ènìyàn tí ó wò sùsùsùsùsù, tí ó wò wípé ẹ̀gbọ́n, ìyá, bùrọ̀dá, àbúrò mi, mo tún wò ìjọba bá mi fi ṣe nǹkan yìí, tí ó sì wò sùsùsù pé àbí mo ti ṣe ni, tí ó máa fowó rẹ̀ lọ ṣe ìranù. níjọ́ tí yẹn bá lòun bọ̀ báyìí, wọ́n á sì fi ẹ̀mí wèrè ṣe. ẹ wo ipò àti agbára tí àwọn ènìyàn ń lò lé ara wọn lórí, nítorí ogún ayé ni tí ó tàn ní ọjọ́ kan, nítorí ọrọ̀ ayé tí ó tàn ní ọjọ́ kan. èyí tí wọ́n bèèrè lọ́wọ́ wa pé ọmọ kí ló mú bẹ̀ yóò tún dáwọ́lẹ̀ pé òun ò mú kankan bọ̀ ni. wọ́n lọ mọ̀kọ́lé 10, mọ̀kọ́lé 12, òun wá dà ní ọwọ́ rẹ̀ yóò lóun ò mú kankan wá ni, torí a kò mú kankan wá, a kì yóò mú kankan lọ. ṣùgbọ́n ipò agbára tó wà ní ìhà ẹlòmíràn yóò máa lò ó lórí ọmọnìkejì rẹ̀ wípé tó ń bá ṣe àṣegbé ni. mọ́mì, kò sí àṣegbé kan, àṣepamọ́ ló wà. kò sóhun tá a ṣe lónìí tá ò ní gbé èrè rẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún wa, kò sí ohun tá a ṣe lénìí ká tó kúrò nínú ayé láti máa gba èrè rẹ̀, ká tó kúrò nínú ayé ní kálukú máa ti gba ìdájọ́ rẹ̀. àwa la sọ fún Ọlọ́run kó gbà wọ́n lọ́wọ́ Sátánì àtàwọn ẹrú ikú tó ń kóra wọn kiri, kí wọ́n má ṣe ráyè nínú ayé wa. ẹ já sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Ọlọ́run gbà mí, wọ́n má gbà fún Sátánì àtàwọn ọmọ ogun ẹ nínú ayé mi láti ba ayé mi jẹ́ tàbí ayé àwọn ọmọ mi. gbogbo tí wọ́n bá lérò nínú ayé wọn, ó yá jẹ́ wọ́n fi ṣe ra wọn. ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. gbogbo tí Sátánì àtàwọn ọmọ ogun tí wọ́n ń kóra wọn kiri, èyí tó bá fi sọ̀rọ̀ òdì tàbí sọ̀rọ̀ ẹ̀gàn tàbí sọ̀rọ̀ ọ̀tá lẹ́nu, tàbí lo agbára ẹ̀mí òkùnkùn ayé wọn bóyá sínú ayé yín tàbí sínú ayé àwọn ọmọ yín, lórúkọ Jésù ó yá Olúwa dá padà bá tó sẹ́ sínú ilé wọn. gbogbo agbára yẹn ní orúkọ Jésù nínú ilé wọn ni kó ti máa dáhùn, lórí ayé wọn ni kó ti máa ṣẹlẹ̀. gbogbo agbára tí ò nínú Ọlọ́run alààyè dúró sí èyí tí wọ́n ń rù kiri, gbogbo ẹ̀mí àìmọ́ àti ẹ̀mí òkùnkùn tí ń bẹ nínú ayé wọn lónìí ní orúkọ Jésù, wọ́n fọwọ́ ara wọn ṣera wọn. mọ́mì, dádì, wọ́n fọwọ́ ara wọn ṣera wọn ni. bẹ́ẹ̀ ni yóò rí, Jésù Olúwa wa. àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú kó fi àṣẹ dá wa lóhùn lórí ipò àti agbára ètí ènìyàn bí lé láwọn ó lò lé wa lórí, ní orúkọ Jésù. Olúwa yóò dá padà lé wọn lórí. ọwọ́ tí wọ́n bá gbé láti fi ṣe wá níbi àbí ẹnu ẹ̀gàn wọn tí wọ́n bá ní, tàbí ẹnu ṣáàtà wọn tí wọ́n bá ní láti fi ba ayé wa jẹ́, lórúkọ Jésù ayé wọn ni yóò bàjẹ́ tí ò ní ṣe túnṣe. mo fi ìpè àti adé orí mi sọ pé ayé wọn ni yóò bàjẹ́ tí ò ní ṣe túnṣe. tá a bá rí agbára kágbára àbí àmì ẹ̀kùnkùn kan èyí tí wọ́n lè láwọn ní tàbí wọ́n gbẹ̀mí lé, tàbí tó ń kì wọ́n láyà, tàbí wọ́n ní ọkàn àyà wọn pé ọwọ́ ibi táwọn nírè, tàbí ọwọ́ idà táwọn nírè, tàbí ọwọ́ agbára àti ipò táwọn nírè láti lè lò lé ayé wa lórí, lónìí ní orúkọ Jésù kí wọ́n fọwọ́ ara wọn ṣe ara wọn. ọwọ́ tí wọ́n bá gbé ní orúkọ Jésù kí wọ́n fi na ara wọn pa, kí wọ́n fi na ọmọ wọn pàápàá. bẹ́ẹ̀ ni yóò rí, Jésù Olúwa wa. àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run kó fi àṣẹ dá wa lóhùn lórí ipò àti agbára èyí táwọn ò lò lé wọn lórí, ṣùgbọ́n tí wọ́n fẹ́ máa lò lé ayé wa. mọ́mì, dáàdì, lórúkọ Jésù wọ́n fi lò lórí ara wọn ni, ọwọ́ ara wọn ni wọ́n fi nà pa. bẹ́ẹ̀ ni yóò rí, Jésù Olúwa wa. àmín, àmín, àmín lórúkọ Jésù. ẹ já lọ sínú àdúrà mìíràn, a lọ sínú ìpele mìíràn nìyẹn. ẹ já sọ fún Ọlọ́run, ó yẹ rí pé nínú oṣù kejìlá tó wà yìí o, mọ́mì, a ti wà nínú oṣù kejì báyìí. ẹ já sọ fún Ọlọ́run,
ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run o, oṣù yóò gbọ́dọ̀ lọ mọ́ mi lọ́wọ́. Ṣé lóṣù ìṣelógo mi? Ṣé lóṣù àkójọ àdúrà fún mi? Ọdún yìí oṣù yóò gbọ́dọ̀ lọ mọ́ mi lọ́wọ́. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Oṣù yóò gbọ́dọ̀ lọ mọ́ mi lọ́wọ́ o. Oṣù kejì ọdún yìí kò tún gbọ́dọ̀ lọ mọ́ mi lọ́wọ́. Ohun tó yẹ mí ayé mi, ohun tó tọ́ sí ayé mi, Ọlọ́run májẹ̀mú ó yá ṣe fún mi. Ipò mi, oṣù mi nínú ọdún yìí ní orúkọ Jésù kó má bọ́ sọnù mọ́ mi lọ́wọ́. Ipò rere tó lọ fẹ́ fún mi yẹn lórúkọ Jésù kó má ṣe bọ́ sọnù mọ́ mi lọ́wọ́. Ipò rere Olúwa sún ayé mi síbẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín. Àmín lórúkọ Jésù Kristi. Ẹ já sọ fọ́lọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ohun tó tọ́ sí mi, Ọlọ́run má fi ṣàpínlẹ̀. Ohun tó yẹ mí ní ọ̀dọ̀ rẹ Ọlọ́run nínú ọdún yìí, nínú oṣù yìí, má fi ṣàpálẹ̀ fún ẹlòmíràn, má fi ṣe àpọ́nlé oore fún ẹlòmíràn. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ohun rere tó yẹ ayé mi ní ọdún yìí, ní oṣù yìí, má fi ṣe àpọ́nlé oore fún ẹlòmíràn. Ohun rere tó yẹ ayé mi, Olúwa fi lé mi lọ́wọ́, Olúwa ràn mí lọ́wọ́ lórúkọ Jésù. Mọ́mì dádì, oore yín ní orúkọ Jésù kò ní bọ́ sọnù mọ́ yín lọ́wọ́. Oore yín ò ní di àpínlẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ yẹ jẹ́ tún gbàdúrà yìí. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Bí ìpè mi bá burú, Ọlọ́run má jẹ̀mú o. Ẹ rí i pé mo máa gbàdúrà ní ẹ̀kọ̀ọ̀kan báyẹn. Èmi àti ọmọ gba tá a yàn ó, àdèmọ tá a kọ sílẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run lè yí padà gbogbo ìpínrere yí ayé wa. Ìpínrere tó sí ayé wa mọ́mì. Ọlọ́run tó ìpín mi ṣe. Bí ìpín mi bá tiẹ̀ ti wù tí nǹkan tó ṣe, Ọlọ́run tó ìpín mi ṣe. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú bẹ́ẹ̀ tiẹ̀ mọ́ tẹ́ kọ sílẹ̀. Adélé ayé la kàn bára wá pé ilé ayé la wà yìí. Kódà gbàtà wà ní bébì àmọ̀ pé bébì ni wá. Ṣùgbọ́n gbàtà dàgbà la mọ̀ pé a wà nínú ayé. Ọlọ́run má jẹ̀mú ìpínrere tó yẹ yín ayé yín lórúkọ Jésù Olúwa yóò ṣe fún yín. Ìpínrere tó tọ́ sí ayé yín tó fi àtúnṣe yẹn ní ká má kí Olúwa kó máa tún ṣe. Ọlọ́run má jẹ̀mú ní kó tún ṣe lónìí. Ìpínrere kó wọnú ìpín yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ó yẹ jẹ́ a tún sọ fọ́lọ́run. Ẹ jẹ́ a gbàdúrà yìí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Gbogbo lẹ́tà ikú tí èṣù àti ọ̀tá ń kọ, wọ́n mọ̀ọ́mọ̀ kọ lẹ́tà pa Nábótì yìí ni. Wọ́n mọ̀ọ́mọ̀ kọ lẹ́tà pa ni. Wọ́n fi èdìdì ọba dè é. Wọ́n wá kéde rẹ̀ kí. Wípé ẹ sọ pé bú ọba, ẹ sọ pé bú Ọlọ́run, ẹ sọ pé sọ̀rọ̀ sí Ọlọ́run ní tí ò wí. Ẹ jẹ́ sọ fọ́lọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run o, gbogbo ẹnikẹ́ni ọkọ kan tá a tara obìnrin bí tó lè máa kọ lẹ́tà wàhálà lórí ọ̀rọ̀ ayé mi tàbí lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi. Ọlọ́run má jẹ̀mú o. Olúwa lẹ́tà ibi ó yájú ó sọlẹ̀ nú ayé rẹ̀. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú o. Gbogbo ẹnikẹ́ni mọ́mì dáàdì tẹ bẹ́ẹ̀ ṣé wò mí tẹ́ǹtẹ́ lọ́ọ̀fù tẹ́ǹtẹ́ láìkì tẹ́ ń ṣàmì yẹn. Tá a bá rí ẹnikẹ́ni ọkọ̀ kan tá a tara obìnrin mú jáde ṣùgbọ́n tó ní lẹ́tà ibi ẹnu òun ló wà, lẹ́tà ikú ẹnu òun ló wà láti fi pa yín, láti fi fà yín sẹ́yìn, láti fi dójú tì yín, láti fi rọ̀jò iná lé yín lórí. Lónìí ní orúkọ Jésù, Ọlọ́run má jẹ̀mú yá kó rọ̀jò iná sínú ilé wọn. Ọba àwọn ọba mo ní kó rọ̀jò iná sínú ilé wọn. Ọ̀rọ̀ ikú tí wọ́n rò yín yẹn, ọ̀tá yín yóò gba ikú yín kú ni. Lórúkọ Jésù ọ̀tá mi yóò gba ikú mi kú ni. Gbogbo lẹ́tà ikú tí wọ́n fẹnu wọn sọ kiri yẹn, àdàbí ìníkẹ́ lò lé wọn lórí. Tí ẹ bá tẹ̀nà rẹ̀ síwájú Ọlọ́run ló kù. Ṣùgbọ́n tẹ̀nà rẹ̀ síwájú Ọlọ́run, gbogbo lẹ́tà ikú tí wọ́n fẹnu ara wọn kọ yẹn, ilé wọn ni yóò ti sọlẹ̀, ọ̀nà wọn ni yóò ti dúró dè wọ́n. Gbogbo lẹ́tà ikú àti lẹ́tà ọ̀fọ̀ tí wọ́n kọ lórí ayé yín, mọ́mì dáàdì lórúkọ Jésù, ikú òjijì tí wọ́n rò ayé yín yẹn ó yá kó máa ṣẹlẹ̀ nú ayé wọn. Gbogbo lẹ́tà ikú tí ọ̀tá àti ìkà ń kọ lórí ìṣẹ̀dá yín ní orúkọ Jésù, mọ́mì dáàdì bí ẹ ṣe wò ó yá lẹ́tà ikú yẹn kó máa ṣẹlẹ̀ nú ayé wọn. Ikú òjijì ò yẹ yín, lẹ́tà ikú ò dẹ̀ tọ́ sí yín. Gbogbo ẹnu ẹ̀gàn tí wọ́n rò yẹn, gbogbo ẹnu fàṣẹ́yìn tí wọ́n rò sínú ayé yín, bóyá láti máa fi ọ̀rọ̀ ẹnu fa ayé yín sẹ́yìn ní àdúgbò tí ẹ ń gbé tàbí níbi tí ẹ kọ́lé sí, ní ìletò tàbí ní orílẹ̀-èdè tí ẹ wà ní ìlú tí ẹ wà ní orúkọ Jésù. Gbogbo ohun ibi tí wọ́n rò sínú ayé yín yẹn, ibi kó má kúrò nílé wọn. Ọlọ́run má jẹ̀mú o, ọ̀rọ̀ ibi kó má kúrò lórí ìdílé wọn.
gbogbo lẹ́tà ikú àti lẹ́tà ibi tí wọ́n rò nínú ayé yín, gbogbo wàhálà àti ìdààmú tí wọ́n ń lérò yẹn, ìdààmú àti ìfòró yẹn kó má kúrò nínú ilé wọn. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdàbí ìjà ó dèpè lọ. Àdàbí tí ẹ bá ro ibi nínú ọkàn yín, àdàbí tí ń bá ro ibi nínú ọkàn mi sí wọn lókù, ṣùgbọ́n gbogbo ibi kíbi tí wọ́n lò kán máa fi ẹnu wọn sọ, ibi ò nítorí ẹ̀ kúrò nínú ilé wọn, ìdá ibi ò nítorí ẹ̀ kúrò lórí wọn. Ẹja sọ fún Ọlọ́run, gbogbo ẹnikẹ́ni tó ń ro ọjọ́ ikú tàbí tó fi idà ẹnu pa ayé yín, tó fi idà ẹnu ba ayé yín jẹ́, níbi tí wọ́n ti fẹ́ràn yín tí wọ́n ti ń kọ̀ yín sílẹ̀. Ọlọ́run má jẹ̀mú, níbi wọ́n ti fẹ́ràn yín ṣùgbọ́n tí wọ́n ti ń kọ̀ yín sílẹ̀ nípa idà ẹnu tó ti fi ba ayé yín jẹ́. Ọlọ́run má jẹ̀mú, idà ẹnu ó yá kó sọ̀kalẹ̀ sínú ilé wọn. Idà ikú tí wọ́n ń rò sínú ayé yín yẹn, lẹ́tà ikú náà kọ lórí ọ̀rọ̀ Nábótì, torí Jésùbélì ló mọ̀ kọ lẹ́tà ikú yìí láti lè pa Nábótì nítorí ọgbà àjàrà rẹ̀. Wọ́n sì tún bá yín fa wàhálà lórí nǹkan nìyẹn. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, gbogbo ẹni tó ní ẹnu ikú, ẹnu òun ẹnu idà ni, ẹni òun bá fẹnu òun fẹ́ fi bá tiẹ̀ jẹ́, tiẹ̀ ti tánu, tó ní ẹnu òun ẹnu ikú ẹnu idà ni, idà ẹnu òun ẹni òun bá fi gé kò ní rọ́nà bá yọ mọ́. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, gbogbo ẹnikẹ́ni ọkọ̀ọ̀kọ̀ tá a taró obìnrin bí sẹ́, tó mú igbá àyà obìnrin, ṣùgbọ́n tó mú ẹnu ikú àti ẹnu idà láti lè fi ba ayé yín jẹ́ ní àdúgbò àti ìletò tí ẹ̀ ń gbé, ní orílẹ̀-èdè àti ìlú tí ẹ wà yẹn gangan, tó ń rìn ní ilẹ̀, tó ń gba afẹ́fẹ́ Ọlọ́run alààyè sára, tó wá ní lẹ́tà ikú lẹ́nu òun, idà ẹnu òun idà ẹnu ni, láti fi fa ènìyàn sẹ́yìn láti lè ba ayé èèyàn jẹ́. Lónìí ní orúkọ Jésù, idà ẹnu rẹ̀ ó yá kó ṣekú pa, idà ẹnu rẹ̀ ó yá kó fa ayé rẹ̀ sẹ́yìn, tó bá fi ṣẹ́jú Ọlọ́run má jẹ́ ó sún síbẹ̀. Lónìí ní orúkọ Jésù, idà kó sọlẹ̀ sínú ayé rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ṣé ẹ mọ̀ pé Jésùbélì ló lo idà yìí, ló lo idà ẹnu, ló lọ sọ fún Áhábù ọkọ rẹ̀ pé ọkọ fi ọkàn rẹ̀ balẹ̀, máa gbà fún ọ, láì ṣe ogún ilé ọkọ, ogún ilé tiẹ̀ tí ìṣogún owó ìyá tàbí owó bàbá rẹ̀, ó lóun yóò gbà fún ọkọ rẹ̀ just like that. Ó dẹ̀ wò ó pé kí ni mo lè ṣe, àfi kí n mú ète obìnrin àti ìka ẹnu láti fi lè báyé Nábótì jẹ́. Ó wá ní wọ́n mú àwọn èèyàn búburú méjì kí wọ́n fi Ọlọ́run fẹ́ èèyàn búburú tì wá. Ó ní ẹ fi èèyàn búburú méjì sí ọ̀tún àti òsì rẹ̀, kí èèyàn búburú tẹ̀lé, kí wọ́n ṣe kéde, kí wọ́n kọ èdìdì yìí. Ó fi èdìdì ọba, ó fi dí lẹ́tà ní lẹ́nu. Ó ní Nábótì bú ọba, ó sì ṣe Ọlọ́run, ó bú Ọlọ́run kí wọ́n bá lè sọ̀kò pa. Ẹ wo ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ náà ló ṣe wà ìhà rẹ̀. Mọ́mì, ó wà nínú àwọn ọ̀rẹ́ tẹ́ ẹjọ́ rìn yẹn. Dádì, ó wà nínú àwọn ọ̀rẹ́ tẹ́ ẹjọ́ rìn sà, tó jẹ́ wípé ó ń bẹ láàrin àwọn ọmọ ìyá, ó ń bẹ ní àdúgbò tí ẹ̀ ń gbé yẹn gangan, ó ń bẹ nínú ilé bàbá, ó ń bẹ nínú ilé ìyá yín. Idà ẹnu táwọn ní wọn ò sì ronú ni. Idà ẹnu tí wọ́n ní ṣùgbọ́n kò mú ayé wọn tẹ̀síwájú, wọn ò ronú. Idà ẹnu tí wọ́n ní ó mú ayé wọn fà sẹ́yìn ṣùgbọ́n wọn ò ronú. Wọ́n rò pé àsìkò ni wọ́n ti léwu lórí, àsìkò ni wọ́n ti ń dàgbà lọ, àsìkò ni tó bá yà wọ́n ó sì padà dé. Idà ẹnu tí wọ́n ní tí wọ́n fi ń ba ayé àwọn ènìyàn jẹ́, wọn ò mọ̀ pé ló fò ògo ayé ìtàwọn náà sẹ́yìn. Ẹ já sọ fọ́lọ́run, Ọlọ́run gbà mí lọ́wọ́ ẹni tó fi idà ẹnu lé ayé mi kiri láti fi lè ba ayé mi jẹ́, láti fi lè pa mí lójijì. Ọlọ́run ò, gbogbo ikú òjijì tí wọ́n rò mí tàbí rò mú àwọn ọmọ mi, idà ẹnu wọn ní orúkọ Jésù ó yá jẹ́ kó gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́, kó má ṣe é ṣe fún kankan. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Idà ẹnu tí ọ̀tá fi ń rojọ́ mi kiri, èyí tó fi ń fa ọ̀rẹ́ káàkiri, èyí tó fi ń fa ènìyàn mọ́ra, èyí tó fi ń fa ọ̀tá mọ́ra, lónìí ní orúkọ Jésù, gbogbo àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi ló ti sọdọ̀tá nípasẹ̀ idà ẹnu rẹ̀ tó ní. Lónìí ní orúkọ Jésù ó yá jẹ́ ó fẹnu ara ìpara rẹ̀, ìdáhùn rẹ̀ kó fi pa ara rẹ̀. Gbogbo ọwọ́ idà ẹnu tó ń lérò nínú ayé mi yẹn tó rò bóyá ohun búburú yóò ṣẹlẹ̀ sí mi, idà ibi kó má kúrò nínú ìrìn àjò rẹ̀, tí ẹ jáde láyé kò gbọdọ̀ kúrò nínú ayé rẹ̀, nítorí pé kíni ó ti na ọmọ ọba, bẹ́ẹ̀ ni yóò sì rí ìjọba ni. Nítorí pé kíni ọmọ ọba làwa ṣe, ọmọ bàbá ni wá, a sì lè sọ ohun tá a bá fẹ́ fún bàbá wa, yóò sì fi àṣẹ lù ú, àṣẹ ọ̀run kó bà lé bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù.
bó kí gbogbo wa lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú yín olóyè ọláòyè mo kí yín Adéwọlé lórúkọ Jésù ọmọlọ́lá lọ́lá gbogbo ọwọ́ àti ojú tó ń tẹ like love lórúkọ Jésù àdúrà yín yóò gbà ọkàn yín yóò balẹ̀ ẹ ó yin Ọlọ́run lórí ìrìn àjò ètè ẹ̀mọ̀ tẹ́ ẹ bá yín ayé yìí yóò pè yín ìrìn àjò ayé yín yóò pè yín lórúkọ Jésù torí ẹ̀ ní sẹ́fà sẹ́yìn fún wọn ìdẹnu wọn lórúkọ Jésù ẹ ó rí pé yóò máa gé wọn ẹ lọ́kọ ní ètò òní sílẹ̀ ìdẹnu wọn yóò máa gé wọn táwọn náà mọ̀ pé wọ́n kọlu ẹni ọba bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí ọ̀tá yóò fọwọ́ rẹ̀ ṣera rẹ̀ gbọ́ọ̀kù ṣe ìlú ṣiṣẹ́ ṣiṣẹ́ kò ní kúrò nínú ìrìn àjò rẹ̀ yóò máa lù fún tí yóò máa jó káàkiri ni ìlú ṣiṣẹ́ ṣiṣẹ́ yóò máa lò fún tí yóò máa jó káàkiri ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ já lọ sínú ìpele mìíràn ẹ já sọ fọ́lọ́run Olúwa fún mi ní ògo tuntun yí ayé mi àwọn ògo tuntun bẹ lọ́wọ́ Ọlọ́run Ẹlẹ́dùmarè ó fún àwọn kan lọ́wọ́lọ́wọ́ bí a ṣe sọ pé ilé ayé ṣe tó yìí àwọn tó ń kó lọ lé tuntun kó lọ àwọn tó ń kanlé àwọn tó ń ra mọ́tò tuntun rà ní mọ́tò àjá àbalẹ̀ gidi Ọlọ́run fún mi ní ògo tuntun yí ayé mi Olúwa fún mi ní ògo tuntun tí wọ́n tún rí lọ ní ọdún yẹn gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mú kó fún yín ní ògo tuntun mọ́mì dáàdì Olúwa kó fún yín ní ògo tuntun bàbá mi Olúwa kó fún yín ní ògo tuntun mọ́mì Olúwa kó fún yín ní ògo tuntun tó yẹ ayé yín nínú ọdún yìí èyí tẹ́ ti bèrè fún lọ́dún yìí ní orúkọ Jésù Olúwa kó fi lé yín lọ́wọ́ mọ́mì bí ẹ ṣe ṣàmì tí mo rọ́wọ́ àmì yẹn ní orúkọ Jésù Olúwa kó dà yín lò bàbá kó dà yín lò ọmọ kó dà yín lò mọ́mì ọmọ kó dà yín lò ẹ̀mí kó dà yín lò dáàdì mi lórúkọ Jésù ẹ̀rí ọwọ́ Ọlọ́run ti ràn lọ́wọ́ tí fa lọ́wọ́ sókè nítorí pé àwọn ò ní ráyè lo ipò ìdààmú lé yín lórí mọ́ ọwọ́ Ọlọ́run á wá ràn yín lọ́wọ́ fà yín lọ́wọ́ sókè ọkàn yín yóò balẹ̀ torí pé ẹ̀jẹ̀ àti ẹ̀jẹ̀ ṣẹ́kù oore tó ọkàn yín fẹ́ yẹn gangan lọ́dún yìí Ọlọ́run yóò ṣe fún yín oore yẹn Olúwa yóò ṣe fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa ògo mi kò gbọ́dọ̀ di ti ẹlòmíràn ẹ̀rí ògo mi ò gbọ́dọ̀ di ti ẹlòmíràn ògo Jósẹ́fù ọlọ́mọ sọ fún pé yóò padà débi tí ó dé ni bí àwọn ẹ̀gbọ́n rẹ̀ ṣe lérí tí wọ́n halẹ̀ tó síbẹ̀síbẹ̀ padà jẹ nínú ilé ọba ògo Jósẹ́fù ò ṣe pé ó padà dé olórí níbi tó lọ ó padà ṣe olórí yẹn wọ́n padà tẹríba fún a ó tẹríba fún yín nínú ọlá ńlá nítorí pé ògo ńlá bọ̀ sínú ayé yín dáàdì mọ́mì àbí tẹ́ ẹ bá ṣe àmì ní kékeré ní orúkọ Jésù ògo ńlá tí ó fẹ́ dé sínú ayé yín lórúkọ Jésù abánidẹ́gbọ̀n ò ní dẹ́gbọ̀n rẹ̀ mọ́ yín lọ́wọ́ àwọn arógo síwájú olórúkọ àwọn arógo tògórì àwọn arógo bògo jẹ́ àwọn arógo síwájú ológo tí wọ́n máa bọ ògo jẹ́ mọ́yàn lọ́wọ́ ní orúkọ Jésù ò ní lè bògo ìjẹ́ ògo tí ń bọ̀ ohun rere tí ń bọ̀ ní orúkọ Jésù yóò tẹ̀yìn lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti ara ẹ̀mí ó yá mú mi débi gíga ibi gíga tí ọkàn mi fẹ́ nínú ọdún yìí ẹ̀yin lẹ́mọ ibi gíga tẹ́ fẹ́ sọ ẹ̀yin ẹ sọ fún Ọlọ́run ibi gíga tẹ́ lérò pé fẹ́ dé yẹn torí abágbẹ́yìn náà débi gíga ipò agbára yóò tẹ̀yìn náà lọ́wọ́ ṣùgbọ́n àgbọ̀dọ̀ ló nílò ẹ̀mọ́ mi dáàdì mi àgbọ̀dọ̀ ló nílò yà ipò agbára tẹ́ fẹ́ yẹn lórúkọ Jésù Ìdòwú Olúwa yóò mú yẹn ipò agbára tẹ́ fẹ́ yẹn mọ́mì mi Ìdòwú Olúwa yóò mú yín débẹ̀ ipò agbára yẹ ayé wa nítòótọ́ ọmọlọ́lá Adéwọlé bàbá lórúkọ Jésù ipò agbára ńlá ètò yẹ ayé yín tẹ́ fẹ́ dé yẹn Ọlọ́run májẹ̀mú yóò mú yín débẹ̀ ayé yín yẹ pé fún ipò ńlá ipò agbára tẹ́ ń béèrè fún tẹ́ ní ẹ̀fẹ́ kẹ́yìn náà ní agbára dà ó dà kéèyàn wà ní ipò agbára tá a bá wà ní ipò agbára gbogbo tá a bá fẹ́ ṣe yìí máa dàbí bí ìgbìyàn ṣàwàdà ni Ọlọ́run á mú yín dé ipò ńlá Olúwa mú mi dé ipò ńlá ipò agbára tó wù mí láti lè jẹ́ ènìyàn ńlá Olúwa sọ ayé mi débẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ipò ńlá tó yẹ ayé yín èyí tẹ́ bẹ̀rẹ̀ fún ayé yín lónìí ní orúkọ Jésù bàbá kó mú yín débẹ̀ ọmọ kó mú yín débẹ̀ ẹ̀mọ́ kó mú yín débẹ̀ Ọlọ́run má jẹ̀mú o ipò tí wọ́n láwọn fẹ́ dé yẹn ipò gíga tó ẹ fẹ́ dé yẹn ẹ fẹ́ kò níbi tẹ̀wọ̀ ẹ fẹ́ kí wọ́n sọ síwájú
lórúkọ Jésù ọlọ́run májẹ̀mú yóò sùn yín débẹ̀, ọba àwọn ọba yóò sùn yín débẹ̀, olú àwọn olúwa yóò sùn yín débẹ̀. ẹ wà tó fẹ́ mi gúngùn lò ó, ipò agbára tẹ́ wù yín yẹn, iwájú tẹ́ fẹ́ sún sí yẹn, lórúkọ Jésù ẹ ó sùn débẹ̀, ẹ sì fẹ́ mi gúngùn àtàlàfíà lò ó. gbogbo ẹ̀mí ayẹni nímọ̀ràn, abani nímọ̀ràn jẹ́, aṣọ ayé ènìyàn sún ẹ̀yìn ní orúkọ Jésù kò ní ráyè sún ayé yín sẹ́yìn mọ́. bẹ́ẹ̀ ni yóò rí, Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù. ẹ jẹ́ sọ fún ọlọ́run, tá a bá rẹ́ni tó lòun ò ní gbòun ò ní gbà pé òun ò ní dé ipò yẹn, ọlọ́run májẹ̀mú yá ṣe ní àtẹ̀gùn mi, Olúwa jẹ́ ó jẹ́ àtẹ̀gùn mi débi oore mi. gbogbo ẹnikẹ́ni tó jẹ́ tó pé ìfàsẹ́yìn lórúkọ tòun jẹ́, tó ní ìfàsẹ́yìn lórúkọ tí wọ́n máa pe òun, Olúwa ṣe ní àtẹ̀gùn tèmi débi oore. àtẹ̀gùn oore ni ó sọ́dà fún mi. gbogbo ẹ̀mí tó sọ rẹ̀ ní ìfàsẹ́yìn ní ibi iṣẹ́ tí mo wà yìí, Olúwa èmi lágbájá mo lágbájá sọ́ di àtẹ̀gùn oore fún ẹ̀mí débi ògo mi. ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. gbogbo ẹni tó jẹ́ pé àfàsẹ́yìn lórúkọ tiẹ̀, a máa dẹ́kẹ̀yàn débi ògo lórúkọ tiẹ̀, ọlọ́run máa jẹ́ mú ẹ kígbe pé ọba máa jẹ́ mú ó yá sọ́ di àtẹ̀gùn fún ẹ̀mí débi ọlá mi ní ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. ẹni tó pẹ̀lẹ̀ ní àtẹ̀gùn ibi tó lóhun iṣẹ́ àtẹ̀gùn ayọ̀, lórúkọ Jésù ó yá kó sọ látẹ̀gùn fún yín débi oore tẹ̀yìn, ètò ẹ̀jẹ̀ lájẹ pẹ́, ètò àmì lórúkọ Jésù, lórúkọ Jésù. Olúwa yóò ṣe ní àtẹ̀gùn ọ̀la yín ni, pẹ̀lú ẹ̀mí òkùnkùn rẹ̀ tó ń bẹ ní ara rẹ̀, pẹ̀lú ẹ̀mí agídí tó ń bẹ ní ara rẹ̀, pẹ̀lú ẹ̀mí àìmọ́ tó ń gbé rìn tó sọ di ẹ̀mí gidi, tí ò rí ẹ̀mí Ọlọ́run sọ̀rọ̀ nípa rẹ̀, tó lóun yóò máa fi ba ayé yín jẹ́ lórúkọ Jésù, yóò gbèrè tìjú, bóyá kò mọ̀ kankan yóò gbèrè tìjú. gbogbo agbára pátápátá lórúkọ Jésù, iná ọ̀run yóò bomi pa, iná ọ̀run kó bomi pa, iná ọ̀run kó bomi pa. gbogbo agbára ẹ̀mí àìmọ́, gbogbo agbára ẹ̀mí òkùnkùn tó ń bẹ nínú ara rẹ̀ tó jẹ́ pé ẹ̀mí ìfàsẹ́yìn ló pera rẹ̀, lónìí ní orúkọ Jésù ó yá kó gbèrè tìjú nínú ayé yín, kó gbèrè tìjú nínú ayé mi àti àwọn ọmọ mi, ó yá kó gbèrè tìjú nínú ayé mi àtàwọn ọmọ mi, kó gbèrè tìjú nínú ayé mi àtọkọ ọmọ mi, kó gbèrè tìjú nínú ayé mi àtọkọ ayé ọmọ mi, kó gbèrè tìjú. bẹ́ẹ̀ ni yóò rí, Jésù olúwa wa, àmín. Jésù mọ́mì yóò gbèrè tìjú, ojú yóò ti ẹsẹ̀ rẹ̀ yóò wọlẹ̀, torí yóò dẹni yẹ̀yẹ́, yóò dẹni ẹ̀sín. bẹ́ẹ̀ ni yóò rí, Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù. ẹjẹ́ sọ fọlọ́run, ẹ̀mí lọ́run ní kí ẹjẹ́ sọ pé kọ́lọ̀ kó bù fọ́jú lù ú, gbogbo gíngí tó fi ń wọ ayé yín yẹn, wọ́n ní ẹjẹ́ sọ fọlọ́run nísinsìnyí, ẹ̀mí yẹn ló sọ sí mi létí pé ìfọ́jú kí ẹjẹ́ rán sí, torí ó ní gíngí tó fi ń wọ ògo ayé yín bí tẹ́ bá dé dùn àti bí tẹ́ bá ti ń lọ. ẹ rí pé kẹ́hìn olóore tó sọ̀rọ̀ fún yín yóò ti fẹ́ tí gbọ́, nígbà bá débi olóore yóò tó lóun ò lè ṣe mọ́. ẹ̀mí tó mọ́nítọ̀ ìrìn àjò ayé yín nìyẹn, ẹ̀mí yẹn mọ́nítọ̀ rẹ̀, ó ní tọ́sílẹ̀tì rẹ̀ tó fi ń wò ó ní gíngì rẹ̀ tó fi ń wò ó pé ó tó ti fẹ́ kọ́lé mi o, owó yìí tó ti fẹ́ tẹ̀ lọ́wọ́, ẹ̀jẹ̀ ń gbé tí ọmọ náà lé lórí, ẹ̀jẹ̀ ń gbé lé lọ́wọ́. wọ́n wá fogun ẹ̀sán, wọ́n wá sọ di ìdààmú, wọ́n fogun ọmọ, wọ́n fi sọ di ìdààmú pé kẹ́ ẹ máa náwó lé lórí, wọ́n wá fi ogun àgọ́ ara yín, wọ́n sọ di ìdààmú pé kẹ́ ẹ máa náwó lé lórí. ẹ wá tí nípa tó nǹkankan, a ò tí ì fi nǹkankan pè yín. ẹ̀jẹ̀ sọ fọlọ́run, gbogbo ẹ̀mí tó mọ́nítọ̀ ògùn ayé mi, tó ní àwọ̀run wáyé ni, ọlọ́run má jẹ́ mọ́ yá bù fọdú lù ú. gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. gbogbo ẹ̀mí kẹ́mi tí ò nínú ọlọ́run alààyè sọ̀rọ̀ nípa rẹ̀, èyí tó mú gíngì ibi, tó mú tọ́sílẹ̀ ìbànújẹ́, tó mú lọ́wọ́ tó fi mọ́nítọ̀ ògùn ayé mi àbí ayé àwọn ọmọ mi, ọlọ́run má jẹ́ mọ́ yá bù fọdú lù ú, ọba àwọn bá bù fọdú lù ú. gbogbo tó fi ṣe pé ó yá sọ́dà sán, ọlọ́run má jẹ́ mọ́ òjò náà jẹ́ ọ̀rọ̀ lóhun àti ẹ̀ lórí, ọlọ́run yóò tú wá lórí ọ̀rọ̀ ayé mi àtàwọn, yóò tú wá lórí ọ̀rọ̀ ayé yín àtàwọn yín. mọ́mì dáàdì ẹ̀rọ náà lọ, lórúkọ Jésù èmi náà rọ̀ náà lọ, ayé mi àtàwọn mi yóò rọ̀ náà lọ. irọ́ lè ṣọ̀tá náà tà ní pa, wọ́n ṣẹ̀sìn wọ́n gbèrè tìjú ni. bẹ́ẹ̀ ni yóò rí, Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù. mọ́mì ẹjẹ́ sáré tún gbàdúrà yẹn, má bínú, àgbàkú làdúrà o, àgbàkú ni ẹ̀gbọ́n wọn ní Jésù gan gbàdúrà, ìró omi tó sàn lára ẹ̀ ń dàbí ìró ẹ̀jẹ̀. ẹjẹ́ sọ fọlọ́run, ẹjẹ́ sọ fọlọ́run, ọba tó pọ̀ nípa àti agbára, Olúwa má gbà fún Sátánì láti lè tẹ̀mí rì mọ́. ẹ̀rí àwọn àdúrà kan rèé, mo rí wo àdúrà ènìyàn méje kan bó ṣe ń gbà,
bẹ́ẹ̀ ni ọwọ́ kan tún wá láti lè fà á, ó tún fẹ́ fà padà, ọwọ́ yẹn á tún wá fẹ́ fà padà. Ohun tó fi rà bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ìlérí kò di mímú ṣẹnu. Ebe ní gbogbo àwọn tẹ́ ẹ jọ gbà àwọn tẹ́ ẹ jọ gbà tí wọ́n jọ gbà nígbà kan náà wọ́n ti promote àwọn yẹn, wọ́n ti promote wọn. Ọwọ́ tó ń gbàdúrà yín náà nù. Ẹ rí pé àwọn tẹ́ ẹ mú débẹ̀ àwọn wọ́n tún lẹ́nu bí iṣẹ́ jù yín lọ. Ọwọ́ ló ń gbàdúrà, ọwọ́ tó ń gbà àwọn àdúrà tí yín nì. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, ọwọ́ yìí ọwọ́ tó ń gbàdúrà kúrò lára mi, tó jẹ́ pé ọwọ́ tí máa gbàdúrà sọnù ní ìníwọ́ tí wọ́n pe ọwọ́ náà ní orúkọ Jésù. Olúwa kan náà ju ọwọ́ náà gbàdúrà, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọwọ́ tí ń gbàdúrà sọnù, ọwọ́ tí ń gbàdúrà sọnù nínú ara mi, lórí iṣẹ́ mi, lórí ayé mi, lórí ayé àwọn ọmọ, lórúkọ Jésù. Mọ́mì dádì, ọwọ́ náà yóò gbẹ sọnù. Ọwọ́ tó ń gbàdúrà sọnù lára yín, tó ń gbàdúrà jẹ́ yẹn lónìí ní orúkọ Jésù. Ọwọ́ náà kó gbèrè tìjú. Olúwa kan náà jó, ó yá fi iná sí, ó yá jẹ́ ó jó dànù. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà yẹn ẹyọ kan tó kù náà rẹ̀ ká tó bá sínú pele mìíràn. Ẹ jẹ́ sọ fọ́lọ́run. Ẹ rí, mọ́mì etí kan rèé, àwọn etí kan wà láyé, etí tí kì í gbọ́ ohun rere ni. Kì í sọ náà. Àkọsílẹ̀ etí tiwọn ní pé etí tí kì í gbọ́ ayọ̀, tí kì í gbọ́ ìró ayọ̀, tí ìró ayọ̀ bá ti ń bọ̀ tẹ́ ẹ bá ti sọ jáde ẹ rí pé kì í ṣe mọ́. Etí tí kì í gbọ́ lè rí ni o, tẹ́ ẹ sọ síta fún ni o, etí tí bá májẹ̀mú jẹ́ ni o, etí kì í gbọ́ ohun rere ni o. O lẹ̀ ń bá sọ̀rọ̀ ni, o làwọn etí tẹ̀ ń bá sọ̀rọ̀ ni, àwọn ló ń fà á sẹ́yìn. Ẹja sọ fọ́lọ́run, etí tí kì í gbọ́ ohun rere, etí tí kì í gbọ́ ayọ̀, ṣùgbọ́n tó wà ní ìtòsí mi, Ọlọ́run ìjà, ó yá sọjà sí wa láàrin, májò ráyè inú ayé mi, májà tí ò ní ṣe pẹ̀lú, ó yá sọ sí wa láàrin, kó pínyà pẹ̀lú mi. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Gbogbo etí tí kì í gbọ́ re, etí tí máa fa rí ayé èèyàn sẹ́yìn, tí ń bá mi rìn ìrìn àjò, tí ń tẹ̀lé ayé mi lónìí ní orúkọ Jésù, jáde oníṣẹ́ parí, ó yá sọ sí wa láàrin. Olúwa dájà sílẹ̀, ó yá jẹ́ àpínyà. Gbogbo etí tí kì í gbọ́ re, etí kì í gbọ́ ayọ̀, etí ènìyàn bí àbí etí ènìyàn ìkà tó fi mọ́nítọ̀ ìrìn àjò ayé mi, tó fi ń bá ayé mi rìn ìrìn àjò lónìí ní orúkọ Jésù. Olúwa pín wa níyà, bàbá pín wa níyà, ọmọ pín wa níyà lónìí ní orúkọ Jésù. Yóò gbèrè tìjú, lórúkọ Jésù yóò gbèrè tìjú. Ìjà tí ò ní ṣe parí, wọ́n sọ Ọlọ́run ó sọ sí láàrin, kó yà pẹ̀lú yín, kó lọ ń lọ rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Olúwa kó fi àṣẹ dá wa lóhùn, ọba àwọn ọba kó fi àṣẹ dá wa lóhùn. Etí tí máa gbọ́ ire ayọ̀ ní orúkọ Jésù ni kó máa bá yín rìnrìn àjò. Gbogbo etí tí kì í gbọ́ ire ayọ̀, tí kì í máa ba májẹ̀mú ohun rere jẹ́ nínú ayé èèyàn, tó ẹgbẹ́ bá súnmọ́ ayé èèyàn ọmọ tó ní ayé èèyàn ọmọ rìfáàsì níbi ọkọ̀, ayé èèyàn ò tún ní sún síwájú, ẹni ọmọ bá yàn ní báyìí, ayé èèyàn tún máa rìfáàsì bí ọkọ̀, kò ní sún wájú. Ọlọ́run pẹ́ mi níyà pẹ̀lú rẹ̀ lórúkọ Jésù. Olúwa yóò pín yín níyà. Gbogbo etí tí kì í gbọ́ re, tí kì í gbáyọ̀ yẹn, Olúwa yóò lè dànù náà ayé yín, yóò pín yín níyà. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Fún àwọn oníṣòwò ẹ jẹ́ ká gbé omi wa, oníṣòwò ẹ jẹ́ ká gbé omi wa, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù. Fún àwọn oníṣòwò tí wọ́n ń tà, tí wọ́n ń rà, tí wọ́n ní ṣọ́ọ̀bù tiwọn, tàbí wọ́n ń kiri rẹ̀ pẹ̀lú mọ́tò ni, tàbí wọ́n ń gbé kiri pẹ̀lú báàgì ni, ní orúkọ Jésù. Gbogbo ọwọ́ tí ò bá tọlọ́run alààyè mú, ní orúkọ Jésù wò ní fi bọ̀ yín lọ́wọ́ mọ́. Ní orúkọ Jésù ọjà yín yóò máa tà, ògo yín yóò máa tẹ̀síwájú, àánú yóò dìde fún iṣẹ́ yín. Olè Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ká máa mu omi yìí, ká dẹ̀ máa fi wọ́n ọjà wa lórúkọ Jésù. Ọwọ́ ibi ò ní wọ ṣọ́ọ̀bù yẹn, ó lè arúlẹ̀ mí ò ní ṣàyìn. Gbogbo ọwọ́ tí ò nínú Ọlọ́run alààyè dúró sí, tí ò lè fọ̀rọ̀ ògo Ọlọ́run, tí ò lè fọ̀rọ̀ ògo Ọlọ́run, kò ní bá yín wọnú ṣọ́ọ̀bù yín mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Fún àwa tá a ní ọ́fíìsì tá a ń gbà àlejò, ṣùgbọ́n tá a wá ń wò pé ọmọ tí ó fẹ́ rí, gbogbo àwọn èèyàn sọ pé January ni, àìmọye èèyàn ni, kódà ẹlòmíràn ṣẹ̀ ra ilé ni, wọ́n ṣẹ̀ ra ilé tí wọ́n sì tún rówó tún ṣe. January kò ní kékeré ayé èèyàn já dànù o, ó ń jẹ́ ògo sínú ayé wa ni o. February náà la tún wà nù rẹ̀ yìí, lórúkọ Jésù ẹ rí ògo Ọlọ́run o. Sọ fọ́lọ́run, Ọlọ́run má jẹ̀mú, ó yá fi èèyàn rere tì mí,
èèyàn rere mo fẹ́ fún ìrìnàjò ayé mi lọ́dún yìí. Ìwọ náà lọ́dún tó pé ní ẹ̀rí pọ́dún tó pé ní 2020 ọdún tó ṣògo tó ṣe ṣírímú. Ọlọ́run ò fi ògo tuntun sínú ayé mi, jẹ́ kí ògo tuntun kó wọnú ilé mi. Èèyàn rere ó yá jọ̀ọ́ bá mi ná, jọ̀ọ́ bá mi tà ní ọdún yìí, ní oṣù yìí, ó yá jọ̀ọ́ oṣù yìí ó pè mí, ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Èèyàn rere ni kó bá yín ṣe nínú ọ́fíìsì yẹn, lórí iṣẹ́ tí wọ́n mọ̀mọ́ yín. Ó yẹ èèyàn ayọ̀ ó yá kó darí ẹ̀ sọ́dọ̀ yín, èèyàn ayọ̀ kó Olúwa kó darí ẹ̀ sọ́dọ̀ yín, èèyàn gidi Olúwa yóò darí ẹ̀ sọ́dọ̀ yín. Ẹ ra àánú gbà, àánú ó dìde fún yín, ọwọ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́, yóò fà yín lọ́wọ́ sókè, yóò mú yín já gbangba. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Fún àwọn tó ń ṣàìsàn, ẹni àìsàn ni, ẹni àìsàn, àwọn oníṣọ́ọ̀bù yẹn, ọwọ́ Ọlọ́run ó ní mo ti fi gbàdúrà síbẹ̀ yẹn, lórúkọ Jésù Olúwa yóò tún ṣe. Àwọn ò ní ìdí omi, ṣùgbọ́n fún àwọn tó ń ṣàìsàn, ẹ jẹ́ á sọ fọ́lọ́run, ìwọ àìsàn gbọ́rọ̀ Olúwa, omi Olúwa sọ́dọ̀ omi agbára. Gbogbo ogun àìsàn nínú àgbára wọn tó bá ti mu omi yìí, gbogbo ẹ̀gún àìsàn ní orúkọ Jésù ó yá kó di ìfibú, ní orúkọ Jésù ẹ̀ nífẹ̀sán ló lé ayé yín. Mọ́mì ìdádì ọkàn yóò balẹ̀, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Olúwa kó fi àṣẹ dá wa lóhùn, ọba máa bá fàṣẹ dá wa lóhùn, akọ̀mọ́tì kan lẹ́yìn fàṣẹ dá wa lóhùn. Ẹ rí ọwọ́ Ọlọ́run. Mọ́mì ìdádì bí ẹ ṣe ń wò ó, tẹ́ ń tàmí tẹ́ ń tẹ láìkì yẹn, lórúkọ Jésù Olúwa yóò láìkì yín náà. Ẹ bá mi share fún èèyàn méje ní kíá, káwọn náà kó tún wò nígbà tí mo bá parí ẹ̀ tán. Lórúkọ Jésù á fi ohun rere hàn yín, á fọ rere lé yín lọ́wọ́, á fọ rere wá yín rí lọ́dún yìí. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín àmín lórúkọ Jésù. Mi ò lè máa dákọ̀ gbogbo yín tán ni o. Lórúkọ Jésù Ìdòwú, Ọmọlọ́lá lọ́lá, Adéwọlé, gbogbo yín lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run yóò wà lára yín, ọwọ́ Ọlọ́run àtàwọn tó ń wò ó, ṣùgbọ́n tí mi ò sáré rí orúkọ wọn láti kà, gbogbo yín ni mo kó pọ̀ sínú Ọlọ́run alààyè. Lórúkọ Jésù tó yẹ ayé yín, Olúwa yóò ṣe fún yín, ọkàn yín yóò balẹ̀, torí pé ẹ rí ọwọ́ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run tí ń ran ni lọ́wọ́, tí fẹ́ lọ́wọ́ sókè, tí mú ní kò nínú ẹrẹ̀fọ̀, tí mú ní já gbangba, tí mú ní kò nínú asálẹ̀, tí mú ní débi gíga. Ní orúkọ Jésù Olúwa yóò ràn sáyé yín, lọ́dún yìí ayé yín yóò pè yín, ọkàn yóò dẹ̀ balẹ̀. Owó tẹ́ fi ra dátà tẹ́ fi ra, lórúkọ Jésù Olúwa yóò bùkún yín, orísun yóò ní gbẹ láíláí, ọkàn yín yóò balẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ ká máa lo Isaiah 54:15-14 fún ìṣẹ́gun, ẹni ìṣẹ́gun. Isaiah 54:14-15 fún ẹ̀bẹ̀ àdúrà, bóyá fún alẹ́ tàbí ní ṣọ́ọ̀bù wa. Lórúkọ Jésù a ò ní gbèrè tìjú. Ohun Olúwa náà rí láti ẹnu ìyá àdúrà Eriabanise JP. Ètò wá láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi lè àánú. Mọ́mì dádì, Olúwa yóò fàánú bẹ̀ wá wò, yóò fàánú tún ayé wa ṣe, yóò fàánú fà wá lọ́wọ́ sókè, yóò fàánú mú wa já gbangba. Á ra àánú Ọlọ́run, á rí ti ènìyàn, torí Ọlọ́run ìsọ̀kalẹ̀ o, ìrànyàn síyàn ní o. Ọya lọ bá Eriabanise, bá mi lọ ṣe oore, bá mi fún nítorí àánú, bá mi fún ní ìdá mẹ́wàá, bọ́lọ́run ṣe é ṣe nù. Lórúkọ Jésù àfòrè rántí yín, àfòrè lé yín lọ́wọ́, oore tó tọ́ sí yín tọ́ sí ayé yín. Ní orúkọ Jésù ọ̀tá ò ní gbà sọnù, èṣù ò ní gbà sọnù, ìkàdílé ò ní gbà sọnù, yóò dé lọ́wọ́, ọkàn yóò dé balẹ̀, ẹ rí ọwọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Tẹlifóònù nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 07057842311, lẹ́ẹ̀kan sí 07057842311. Ìyá Eriabanise ní ìjọ mẹ́jọ àtẹ̀mí àti yín lórúkọ Jésù. Bí Jésù bá fa bíbọ̀ sẹ́yìn, àátùjújọ́ yẹn lọ lórúkọ Jésù. Kú òjijì ò ní wọlé wa, ọkàn wa yóò balẹ̀. Ó dàbọ̀ níjọ́ mẹ́jọ.